ẹ káàárọ̀ lọ́dọ̀ mi, ẹ káàsán, ẹ kálẹ́ níbikíbi tá a bá wà. Orúkọ tèmi náà Ẹ̀rígbémi bàbá Àròpọ̀ Ire. Ẹ jọ̀ọ́ mi lè fi eléyìí sí ara kí n kàn dákẹ́ torí mo wà lọ́fíìsì tí mo rí post kan ṣinṣin. Inú dẹ̀ ń bí mi burúkú. So mi lè gbé sí ara títí di ọjọ́ Wednesday tí màá wá sórí program. Mo ní kí sáré ṣe fídíò kíákíá kí send ẹ̀ jáde fún àwọn kan tí wọ́n sì gbàgbọ́ nínú Nàìjíríà go better, Africa go better. Wọ́n ti kọrin yẹn kó tó di pé wọ́n tó bí mi. Sani Okosun ti kọrin wípé which way Nigeria. So if you are still sitting down there and you still believe in that crazy fucking Nigeria, it means that you are let me no, I don't want to abuse anybody this morning because I'm so annoying now. Inú bí mi lọ́pọ̀lọpọ̀. Why am I saying this is this? Ní ìlú kan tó pera ẹ̀ ní Nàìjíríà, ìlú kan máa lo òfin bíi méjì mẹ́ta. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní ilẹ̀ Yorùbá là ní ilẹ̀ Odùduwà gangan fún ara ẹ̀ báyìí. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ẹgbàá na àwọn ìyá wa obìnrin. Ṣé rí tí irú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ní ìlú kìlì tí irú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ tán ti ń fìyà jẹ mostly àwọn obìnrin, ìlú yẹn ti dàrú, ìlú yẹn ò dá mọ́. Ẹ̀mí òkùnkùn ló ń ẹ̀mí èṣù, ẹ̀mí òkùnkùn, ẹ̀mí devil òun ló ń rúlu ìlú yẹn. Let me tell you this guy. See, ẹ̀yin ọ̀dọ́ ni mo ní bá sọ̀rọ̀. Ẹ wo kí àmì kan jáde kó kàn máa gé irun, kó kàn jáde kó kàn wò pé kán máa lo sharia law ní everywhere. Sọ̀rọ̀ mi, èyí tí mo sọ kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn o, but ohun tí mo sọ ni pé ìlúkìlú ìlúkìlú tó bá ti ń na àwọn ọmọ tó ti fi aṣọ dí wọn lẹ́nu wípé kí wọ́n má sọ̀rọ̀, ìlú yẹn kò sí kí wàhálà má máa ṣẹlẹ̀ níbẹ̀. Bá ṣe ń pa àyàn ní pẹ̀lú ìbọn, wọ́n dẹ̀ tún náyà. Meanwhile, tẹ́ bá wo ìlú yẹn nísìnyí, ẹ rí wípé kò sí democracy ní ìlú yẹn máa tọ́. Àmì. Wọ́n wá na àwọn obìnrin, nǹkan ìtìjú ni. Lai Mohammed, ọmọ àlè ni ẹ́. Gbogbo gómìnà Yorùbá pátápátá tí ẹ bá wá nǹkan ṣe sí eléyìí, I am telling you, mo dẹ̀ ń sọ fún yín pé láìpẹ́ láì jìnnà ẹ mọyì àwọn almost 42% òun ni àwọn ọmọ 18 sí 20 something sí 30 nígbà tí wọ́n máa wá bá yín lẹ́yọ kọ̀ọ̀kan á ju ti ìlú Brazil nígbà kan wọ́n máa pa yín mọ́lé ni wọ́n máa pa yín mọ́ inú ilé yín. Ṣé ẹ mọ̀ pé àwọn ènìyàn pọ̀ ju àmì àtọlọ́pàá lọ? Kò yẹ ń sìn àwọn àmì gangan tó lọ na ènìyàn nílùú Ìbàdàn. Ṣèyí Mákindé ó dẹ̀ jókòó síbẹ̀ wọ́n lọ na ènìyàn nílùú Ìbàdàn lójú ẹ níṣojú ẹ̀mí ẹ wọ́n dẹ̀ dìbò fún ẹ. Ọ̀pálábá níwájú kùmọ̀ lẹ́yìn ọrùn. Àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀. Ẹ wo nǹkan tó máa dé bá yín láìpẹ́ yìí. Ẹ wo nǹkan táwọn ọmọ ọ̀dọ́ wọ̀nyí, àwọn ọ̀dọ́ yẹn gan mo rí bá wí. Ìwọ́ṣẹ̀ wa ń sọ pé o sanwó fún ẹ ṣe kíní kan ẹ lè yàbò wọn. Kẹ́ ẹ yàbò wọn, kẹ́ ẹ lọ yàbò Mákindé nínú ọ́fíìsì ẹ̀. Kó náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Irú àgbésí ayé rádaràda òṣì burúkú wo lélẹ́yìí torí Ọlọ́run. Ẹ̀yin ìyá a dẹ̀ bá yín sọ kẹ́yìn ìyá kẹ́ já ewé kẹ́ jáde kárí gbogbo kẹ́ jáde kẹ́ ọmú tọmọ tí mo tó ti rọ ẹ tún fi rèkọ́ yẹn tún fi ń gbé kiri. Kí ló ń dùnnú yín? Àní kẹ́ jà fọjọ́ ọ̀la àwọn ìran wọ̀nyí ẹ ò gbọ́. Ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ kékeré lẹ́sìn rí yìí. Àwítán ẹlòmíì a máa sọ pé káwa máa bọ̀, àwa táwa ń lo òyìnbó káwa máa bọ̀, káwa sọ̀rọ̀ yẹn àtún sọ fún yín. Ṣé èmi náà nà báyìí? Èmi náà gé nínú. Ó dà ẹ dákẹ́ síbẹ̀. Wọ́n pa gbogbo yín mọ́lé lẹ́yọ kọ̀ọ̀kan àbí nǹkan náà ti ń wọnú ilé yín lẹ́yọ kọ̀ọ̀kan tó ti ń mú yín. Mo sọ ń gbà náà lọ́run lórí ètò pé gbogbo nǹkan tó ń ṣe wọ̀nyí wọ́n máa wá mọ́ wọlé òní lójú gbangba kan máa na ènìyàn báyìí. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀ ní jèrè ọmọ yín. So kí ló ṣẹlẹ̀ sí yín sì ní bẹ̀rẹ̀ sí? Àtẹ̀mọ́ kan ní bẹ̀rẹ̀ ní ìsìn pẹ̀lú àwọn yòókù mi. Wọ́n dá wa dó lórí ọ̀kadà. Àwọn sọ́jà tàbá ń bẹ̀. Wọ́n ní pé ká bọ́lẹ̀ ká wọ abọ́lẹ̀ lọ fún àwọn. Ìyẹn ògbé kí ló dẹ̀ pẹ̀lú àṣọ ìpàdé nìkan òpá mẹ́tọ́ ìgbé rí mi kì í ṣe àwọn ìdẹ̀bí ṣe ẹni sì lé gbé ríyá bá kú lórí láàmúdà tí wọ́n kù. Wọ́n dẹ̀ bá dà lọ́wọ́ mi. A dẹ̀ sí ní pé yá bá fa wàhálà nǹkan lọ́wọ́ mi. Pé ní kí n sí káwọn dẹ̀ sí káàpù fún wọn. Kòbókòtò máa gbélé mi báyìí lọ́wọ́ pé kí ni mo ṣe ó lè ní dídà. Ó kàn bẹ̀rẹ̀ ni ó ní accident díẹ̀ kí ló ọ̀gá what am I do for you? Ó ní kí ló sídà kíkẹ́ máa kẹ́ ìgbókàn mi sọ́ọ̀sì jáde látàkù tó yẹ kí sọ́ọ̀sì bọ̀ ọ́nú orí mi nìyẹn lẹ́yìn kí mo fà wà láyà lẹ́yìn kí mo rà mo ṣe nǹkan wọ́n bá ní sìn lọ́wọ́ mi
nítorí wá fọ́nì sí mi ojú pé wọ́n máa ṣe ohun tẹ́ tó náwó àtán wọ́n ní ká máa mówó bóyá owó bábà náà gbà lọ́wọ́ mi ni kò tiẹ̀ kò yé mi rárá. wọ́n tún gbowó lọ́wọ́ yín. wọ́n tún gbowó lọ́wọ́ wa. èlò náà gbà lọ́wọ́ yín.